Africa Content TV. Aku
ibi tó ti rọrọ̀ ní kọ́ máa gbé lọ. 50-50. Ọ̀dà ni ojú àgbàrá ọ̀kadì Àníkẹ́ ọ̀dàbọ̀ ṣeun tọ́jú àdúgbòlówó Ẹlẹ́dùmarè ìjẹ́ ẹ káàbọ̀ sí iléeṣẹ́ rédíò Alore DSM studio ẹ lọ sórí www.aloreradio.com ẹ tún lè wà lórí Facebook, Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni náà ti ní ambassador olóyè Akọ́láwọlé Adélólú ọmọ bàbá Sísẹ́mádé ní olóró ní sáyẹ̀nsì Àyìnkìná Ọmọdùwà ibẹ̀ náà lọ́kọ̀ báyìí. Ìjẹ́ tá a bá sọ nípa Àyìnkìná Ọmọdùwà ẹ̀yin náà má wípé ètò yìí ọkọjá bẹ́ẹ̀ lórí iléeṣẹ́ rédíò Alore DSM studio ní sẹ̀kẹ́dátì ní ìlú Ìbàdàn ní gbogbo ọjọ́ Àlàmísì iná lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa. Gbogbo ọjọ́ Àlàmísì iná lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa. Gbogbo ọjọ́ Àlàmísì láti aago mẹ́wàá àárọ̀ láti aago mọ́kànlá àárọ̀ títí ní aago méjìlá. Ẹ jẹ́ ká lọ bí a ṣe máa lọ. Ìjẹ́ Àyìnkìná Ọmọdùwà ní iléeṣẹ́ rédíò Alore DSM studio. Àwọn díẹ̀ nínú ara àwọn ọba Yorùbá àti wá bí gómìnà rẹ̀ o láti ìlú olómìnira Benin Republic tí èyí ò tiẹ̀ mọ̀ kankan nípa rẹ̀. Tá a bá sọ nípa àwọn ọmọ méjèèjì sẹ́ẹ̀sì mẹ́rin wà Nàìjíríà àwọn lẹ́ka wà ní Benin Republic. Tá a bá sọ nípa onígbogbo tilẹ̀ gbogbo ara wọn ni onísàlẹ̀ tilẹ̀ sàlẹ̀ ara wọn ni Alákétu tó wá jẹ́ paramount ruler ní orílẹ̀-èdè Benin Republic. Àwọn náà ni Sir Majesty ọba Àkànní Adédùnlóyè Adérọ̀mọ́lá Àkọ́bí Odùduwà Alákétu tilẹ̀ Ìkétu ní Republic of Benin. Sẹ́ẹ̀bẹ̀fẹ̀ nínú ọdún tó kọjá ní kí ọlọ́ọ̀dẹ̀lẹ̀ fẹ́ẹ́ ìyẹn Aláàfin kú bàbá Yèyé wọ́n gbé Alákétu tilẹ̀ Ìkétu wá sí ọ̀dọ̀ gómìnà wa tí wọ́n sì gbà wọ́n láti lò. Ẹ jẹ́ kí wọ́n ní àfúnyí nípa àwọn ọba Yorùbá tó wà ní Republic of Benin. Tí a bá tún sọ nípa Sir Majesty ọba Ọ̀pẹ́jà Ìgànná tàbí Ìgànná jẹ́ ní Nàìjíríà tàbí Ìgànná jẹ́ ní Republic of Benin. Tá a bá sọ nípa àwọn ọmọ méjèèjì ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni wọ́n ó tó ti dé pé gómìnà náà ni wọ́n gbà wọ́n tọwọ́ ṣẹṣẹ níjọ́ kìíní àná. Tá a bá tún sọ nípa ọba Kábíyèsí Sir Majesty Àdìó Ògúnníyì ọba pápá Alápinni. Tá a bá sọ nípa àwọn Alápinni ẹ̀fẹ̀ gbogbo wọn pọ̀ lórí ṣùgbọ́n láti máa kún nípa ètò Àyìnkìná Ọmọdùwà ẹ pàdé wa ní gbogbo ọjọ́ mẹ́jọ tó ṣe láti títí di aago méjìlá láàárọ̀ ilé ní Alore www.aloreradio.com adúgbòlówó yìí àkùkọ Alore adúgbòlówó gómìnà wa Engineer Olúṣèyí Mákindé Àgàgà kọmíṣánná ìdàrẹ́tọ̀ PS àti gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ ẹ̀sìn wàgìlì ẹni náà ti ní àkùkọ Alore. Ìjẹ́ àríkà gbajúmọ̀ ní sáwọn ọlọ́dẹ sànú ayé o àkùkọ kàlàkà ní sáwọn ọlọ́dẹ sànú o gbọ́dọ̀ pa kọ́. Àpò olúwàsà ó tún dọdún tí ń bọ̀ lórí rédíò Alore Alore.